erédèrè Ọya àgbà eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀. Ọ̀lẹ́ Yusuf ọ̀pọ̀ èèyàn òun ló ná fún Oyadolu lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Oyadolu ọ̀kàrà ní Ìlọ́jẹ̀. Oyadolu ó tóbi ní gbangba oko. Ọya ló ń forí balẹ̀ fún àwọn àgbààgbà ọlọ́jẹ̀ níkàlẹ̀ yìí. Bákan náà gbogbo àwọn ọmọ oníbà ẹkùn wà níkàlẹ̀. Ọya ló ti lọ gbé aṣọ mi báyìí. Ó lẹ̀ ń wò tán ná fún ọmọ ìyá àjẹ́ yìí. Oyadolu ló ti ń forí balẹ̀ fún ìyá àgàn yìí. Ẹgbẹ́ Ọya ṣe ń fẹ́ lẹ́lẹ́. Ọya ló ti ń ṣe ètò tó máa ń ṣe kọjọ́ di kan gun odó yìí. Àkàngbò Ọya àkàntọ́ Ọya o. Àkànfọ́ páwó àkànfẹ́rẹ́ gìjòbì Ọya. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu Ọya o àti àwọn eégún akéwì tí wọ́n wà ń bẹ̀.
ìdọ̀la òwe pè é wájú òwe pè lẹ́yìn gbogbo ẹbí ọmọ yẹ. Oyadolu níbi ìwọ ọ̀yà ní yọ̀yà lẹ́nu òwe pè é wájú òwe pè lẹ́yìn òwe ọlọ́ni tí òwe pè. eléyìí ga bí Ọya ṣe wà lórí odó bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń da owó bò ó náà ná fún lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ni Kazeem ọmọ ìyá jẹ́ ló ń fẹsẹ̀ ara bàtà ẹ wo èrò bó ṣe pọ̀ tó níbi eré Ọya. ohun tó jẹ́ kí èrò pọ̀ báyìí níbi eré Ọya bó ṣe máa ń pọ̀ lọ́dọọdún nìyẹn tó rántí mọ̀ pé tí Ọya bá fẹ́ ṣeré oríṣiríṣi àrà ló máa ń dá ọba elect ni wọ́n ti bẹ̀ sí náwó fún Ọya yìí bákan náà baálẹ̀ ti Ìjàgẹmọ àwọn náà ti ń náwó.
kú orúkọ tá a pọ̀ pẹ̀lẹ́ ó dè lọ́ máa jíkọ́ ó kọ́ tẹ̀jọ́ gbèǹjì ẹnu fa oṣù ẹlẹ́gbẹ̀ẹ́ tí òkú mọ́ ó dókè ibìtì ẹ̀rọ abìdí lọ́rọ̀ rẹ̀ àti ẹlẹ́gbẹ̀ẹ́ tí òkú mọ́ ó dókè ibìtì ẹ̀rọ abìdí lọ́rọ̀ rẹ̀ ní ẹ̀dẹ́ ọ̀dájú báyìí ọ̀dájú bọ́lá sọ̀rọ̀ ní bọ́lá aṣọ aláàrẹ̀ ní bọ́lá àwọn ẹ̀wù tí kì í tọ̀pẹ̀ ní bọ́jọ́ sí wọ́n ṣe ná fún Ọya bẹ́ẹ̀ náà ná fún Kazeem ọmọ ìyá jẹ́ ọmọ Oyadolu. Ọya ṣì wà lórí odó. Ọya ti dárin ó ti bọ́lẹ̀ ìjọyà Ọya o. fáfàní gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ máa bá wa subscribe sórí àwọn channel wa Lutas TV Tàlàbí lórí Facebook àti Instagram, Lutas TVC lórí TikTok àti YouTube. Oyadolu ló ti ń yíṣọ yìí o eré bẹ̀rẹ̀ alárinrin ṣé mo ti sọ fún yín pé ẹ̀ẹ́rí pẹlẹmbẹ wò lénìí ẹ ti ń wo eégún Oyadolu yìí kan ni ẹ̀rí ńgbà tí àwọn ọmọ ẹ̀ ṣeré àwọn náà ṣeré ṣùgbọ́n eré ju eré lọ wọ́n ní eégún ju eégún lọ òòṣà ju òòṣà lọ eégún Oyadolu yìí ẹ̀ kọ́ ha lénìí. Àrà oríṣiríṣi ti bẹ̀rẹ̀ o bọ́yá bá ṣe báyìí àrà ló fi dá ṣẹ́rí bó ṣe ń lọ bí àmọ̀nàmọ́ná ni ẹ làwọn èèyàn ń pariwo ṣẹ́rí ẹmọ ẹyẹ tó ń pè ní kọ́nàkọ́nà bí kọ́nàkọ́nà ṣe yára tó mi rò pé ó lè yára tó Ọya. Ọya o ṣé ẹ wo bó ṣe ń lọ Ọya bínú tán tẹ́ ẹ bá ń wo àrà tí Ọya fi ń yíṣọ yìí ẹ rí i pé ó yàtọ̀ gédéǹgbé ó yàtọ̀ púpọ̀ torí bí àmọ̀nàmọ́ná ni tó bá yí lọ́wọ́ kan ó ti lọ lọ́wọ́ kan ó ti lọ Oyadolu
eégún ni ẹ mọ̀ bọ̀ mo lè gbà pé ọmọkùnrin ju ọmọkùnrin lọ ẹ̀yin náà wò ó. Ọ̀yá tún jó ó dá lójú ni. À ń fi àsìkò yìí a fi ń kí gbogbo àwa tí a jẹ́ ọmọ Ológbò àti ará Ológbò Ológbò Àṣòwò lọ́hùn-ún pé a kú palẹ̀mọ́ ọdún Egúngún o abá aláyé abá aláyè ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ àti wà nínú ọdún eégún ti ìlú Ológbò. A kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Films and Record International ẹ kú palẹ̀mọ́ ọdún Egúngún Ológbò. Ìyá gan ló wà ní ìkàlẹ̀ yìí ìyá gan ẹ kú ìnáwó ọdún eégún o. lẹ́ẹ̀kan sí mo kí olóyè Kazeem Bánkọ́lé aka ọmọ ìyá àjẹ́ mo kí ẹ o ti ṣọdún ọdún yìí inú owó pẹ̀lú àlàáfíà wàá tún ṣe mí ọlọ́run nífẹ̀ẹ́ léyìí ṣàṣemọ́ o. Ọya ló ti wà ní iwájú ìyá àgan yìí ẹ rí i pé àrà ọ̀tọ̀ ló fẹ́ fi yíṣọ fún ìyá àgan ṣẹ́rí Ọya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọya ẹ̀kúrẹ́ Ọya balagada ó di alábala Oyadolu ò mà kú ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu gbogbo ẹ̀yin ọmọ Ọya Ọ̀kàrà ẹ kú ewu náà kì í pàwòdì ẹ ti ṣe ọdún yìí ẹ tún ṣe míì pẹ̀lágbára àwọn nílẹ̀ gbogbo ọ̀jẹ̀ ìlú Ìgbẹ́sà mo kí yín pé ẹ kú ọdún àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí a máa ṣọdún nígbà ni o ẹkùn ló ti jáde yìí àjẹ́ ọmọ Ọya Ọ̀kàrà ní Ìlọ́jẹ̀ ẹkú ìnáwó ọdún eégún o àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí.
ní orúkọ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà ilé òní lé wa ọ̀nà onínà wa ìpàdé wa tún dinú fọ́nrán míì ó dàbọ̀ o.